Lateef Adédìméjì lórúkọ mi, ẹ̀yin èèyàn mi nílé lóko lájò, ìròyìn ayọ̀ ni mo mú wá fún yín, ṣé mo bó ṣe ń lọ. Red TV ni mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa ẹ̀, àti ní oríṣiríṣi àwọn nǹkan aládùn tí à ń gbébọ̀ lórí YouTube channel wa tó jẹ́ pé tẹ́ ẹ bá ń rí wọn, ẹ̀yin náà máa dunnú pé nǹkan tí mo subscribe fún yìí nǹkan gidi ni. Kí ló ń dúró ṣe? Ó yá gbéra lọ subscribe sí YouTube channel wa kó dẹ̀ turn post notification ẹ̀ on nítorí pé kí ni o àwọn aládùn ó ń bọ̀ lórí YouTube. Bọ̀rọ̀ kìíní tẹ̀ ń wò ó ń bọ̀ lórí YouTube pẹ̀lú àwọn ìdárayá gidi ó ń bọ̀ lórí YouTube. Má gọra ẹ o, èmi Lateef Adédìméjì, I am a part of this ni mo ṣe ń sọ fún yín wípé go and subscribe now and put on your notification kẹ́ ẹ lè mọ̀ tá bá ti post àwọn ohun mèremère míì. Kí ló ń dúró ṣe? Gbéra kó lọ subscribe kó dẹ̀ turn post notification ẹ̀, ìyanu máa ṣẹlẹ̀. Bless you. Àìsílẹ̀ olóńgì ní ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ọba kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni a ní kó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni ló tún ń gbà ní. Ẹni a ní kó fẹ́ ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ ni ọ̀la. Kò sólókò lóko. Bírọ̀bá lọ́lọ́gún ọdún ọjọ́ kan lòtítọ́ bá igi àbáfẹ̀yìntì ẹ̀gún ló fi ṣẹ̀ṣọ́. Ìmùtẹ́rí ẹni kàkó jálè gbòòrùn àṣebí o. Bí kò ilé ò bá pa ní tòde o lè wọlé tán ni o. Ìmùtẹ́rí ẹni kàkó jálè gbòòrùn àṣebí o. Ìmùtẹ́rí ẹni kàkó jálè gbòòrùn àṣebí o. Kò sólókò lóko. Ṣé mo ẹ̀bà? Ẹ̀bà òkèlè tó ń jẹ mo mọ̀ dáadáa. Kódà ẹ̀bà jẹ́ oúnjẹ kan tí mo nífẹ̀ẹ́ púpọ̀, kò dẹ̀ síjọ́ kan tí ìyàwó mi ò ní tẹ̀bà fún mi. Tí ẹ bá rí ọba ìjẹ ẹ̀yin ò ṣe máa jẹ báyìí pẹ̀lú sùúrù mi. Fọláṣadé, mo mọ̀ọ́mọ̀ pé wá síbí báyìí ká lè sọ̀rọ̀ yìí ni torí mo fẹ́ gbọ́ tinú ẹ̀ kankan. Jọ, what is this blackmail all about? Tó ń blackmail Ṣọ̀pọ̀. Kí ló dé tó ń fàjọgbọ́n? Kí ló dé tó kẹ́ni ẹlẹ́ni lẹ́mìí sókè? Kí ló dé? Ṣé blackmail nìkan lẹ gbọ́? This is far from blackmail. In fact, payback time gangan lélẹ̀. Guess what, baby? Sorry, Joe. Don't let me go through the oral guess. Just tell me what it is. Usually. Okay. I'm planning to get a space from club to Mufeshi very soon. Space? Club? No, the best test of me. Like going on. That is what is involved. A lot has been made from club ownership. Shit. I'm fabulous. Nope. Don't worry. I'm very soon. So the calibers of what Mama Ba roll as soon as everything is in place. Shatwari spacing for the FF Shake Club. Sesame Street. Sesame Street. Pẹ̀lú ipò yín lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìlú wa, àwọn aráàlú
pàápàá àwa obìnrin wọ́n máa fojú sílẹ̀ báyìí fún ipa ribiribi tí ẹ ti kó nílùú wa àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni fún ọ̀pọ̀lọpọ̀ ohun mèremère tí ẹ gbé ṣe nínú ayé àwọn ènìyàn. ẹ túbọ̀ àwọn fún àwọn opolówó láti fi dókòwò kéde pèsè oúnjẹ fún àwọn aláìníyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣé gbogbo nǹkan tí ẹ kà sílẹ̀ ni ẹ̀yin o àti ọ̀pọ̀lọpọ̀ èèyàn retí kí n ṣe àbí? bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ n bèrè lọ́wọ́ yín o àpò ta ni gbogbo owó yìí ti máa jáde? àpò yín náà ni ìyá wa. ẹyẹ méjì ìjà ṣá ẹyin náà àpò yín ni àbí. bẹ́ẹ̀ ni. ẹ ṣe rí lọ́wọ́ tí mo wà yìí ẹyẹ méjì tèmi ó ti ń jẹ́ àṣà. kí ni ṣe alárìndálẹ̀ rẹ pè mí ni. kò yé wa mà ẹ bá wa ṣàlàyé ẹ. èmi tiẹ̀ láìkẹ́ o smart dáadáa. ìtumọ̀ ni wípé tí gbogbo owó tá a ti fún yín tẹ́lẹ̀ tó bá ti tán tó túmọ̀ sí pé tẹ́ bá ti lọ sí gbogbo nǹkan tá a ní kẹ́ ẹ̀ lọ sí gbà yẹn ló bá tán kò sí nǹkan mímọ́. kí ló hàn yín lẹ́nu? mo ní kí ló hàn yín lẹ́nu? ṣé ẹ pé mo gbin igi ọwọ́ sí ẹ̀yìn ilé mi ni? aráàlú ta. ẹ gbé gbogbo ẹni dá sọ oúnjẹ rẹ ẹ̀yin ò tẹ́ fẹ́ ṣiṣẹ́ ni ṣé bí obìnrin tí ní mi àbẹ́yẹ̀ ò ń ṣe obìnrin ni akíkanjú obìnrin lèmi ẹ̀yin wá jókòó ẹ kẹsẹ̀ òṣì lẹ́sẹ̀ ẹ wá sọ wípé kinní kan tẹ́ bá tẹ́tẹ́ pátákó ó yẹ dídé kúrò nílé mi jà lé gẹ́tà sọ̀pẹ̀ ìyàwó ẹ tẹ́ bá pẹ́ mẹ́yẹ máa ju ajálẹ̀ fún yín. olúwa o kí ló ń ṣàwọn ilé àwọn onídọ̀tí olè ọ̀lẹ burúkú nonsense. ẹ wá gbé ọlọ́pàá mà ní kókó ògbóyin tẹ́ bá pẹ́ mẹ́yẹ àkùrọ̀ kàn ẹ ti mọ̀ nǹkan kan. Hello? Hello? Hello, madam. Ẹ káàsán. Ẹ káàsán ma. Ẹ jọ̀ọ́ ibo lẹ wà? Ṣé kò sí mà? Mọ́tò mi bàjẹ́ ni. Mo ń ṣiṣẹ́ lórí mọ́tò kan lọ́wọ́ ó máa tó 5:30 kí n tó ráyè. 5:30 ti pẹ́ ju ibo lẹ wà. Ẹ wo padà kí n máa parọ́ fún mi. Òṣogbo ni mo ti ń bọ̀. Òṣogbo? Mi ò lè dúró, mo ní láti débi kan sínsìn. Kí la wá fẹ́ ṣe báyìí? Ẹ má wọrí ẹ ṣe, mo ti mọ̀ kò sí wàhálà. Irú kí lè bá ẹ torí olúwẹ́? Kí mo mọ̀ tí mo fẹ́ ṣe báyìí? How do I get out of here? Hello? Bọ́dé? What's up? Mọ́tò mi bàjẹ́ ni. Mo ti pè é, ó lóun wà lóṣogbo. Kí la fẹ́ ṣe báyìí? I was thinking you could help me just call another mechanic. Jẹ́ nìkan ló wà ní láìpẹ́. Mo ti gbọ́. Yétúndé, kí ló dé tí ò ń bu ẹnu ẹ̀ tẹ́ lu gbogbo àwọn programs tí àwọn kọ́mítì yẹn tán lálẹ́ fún ẹ? Báwo ni mo ṣe bẹnu àtẹ́lù? Sí. I don't think I'm interested anymore. Torí mi ò ní owó tí mo lè máa waste kiri. Waste? Yeah, waste. That's what you call it? Ibi ká ran àwọn opó àtàláìní lọ́wọ́ lò wọ́n pè ní waste. Lolo, tell me, why are you so interested? Why are you so concerned about this? Ẹ máa wo obìnrin, ó mọ̀ kí gbogbo àwọn ọkùnrin tó bá ń ṣe, ó máa help kinship mi. Oh, I see. Gbọ́ mi, ṣoré mi Yétúndé o. Èmi ò wà interested bọ́ ní à ń jọba ìmọ̀. Yes, I'm not interested. So why have you changed your mind suddenly?
ó sudden nígbà tí ìwọ àti gbogbo ìgbìmọ̀ yín ti decide láti lọ ọmọ mi kan ọkùnrin tí mo bí láti ṣe ìrúbọ. Yeah. Kí ló ń da obìnrin láwọn? Bọ̀rọ̀ kìíní. Good afternoon. Good afternoon. Ṣé kò sí? Mọ́tò mi kàn bàjẹ́ ni mo kó tó ṣẹlẹ̀. Ṣé kí ni gangan ló ṣe? Mi ò mọ̀, it just stopped. Mo dẹ̀ ti pé mechanic mi ó lóun ò sí around. I need to get somewhere now. Ibo gangan lẹ ń lọ? Side Oworo Ṣókí yẹn ni mo ń lọ. Oworo Ṣókí? Yeah. Side bí tèmi náà ń lọ nìyẹn. Ẹ̀dẹ̀ lè ń kọjú. Never mind, bóyá kẹ́ lock up kí n assist in the ten lọ. No, mi ò fẹ́ disturb yẹn, má worry. Mo máa ní pé kọ́kọ́ mi bá mi get another mechanic. No, I insist. Side gan ni mo ń lọ. Okay. Just. Okay. Okay. Ẹ try láti lock ẹ. Thank you very much. Sure. You're welcome. Thank you. Pẹ̀lẹ́. Thank you. Thank you very much. What's the problem? Because when you meeting me, I need to get to the house. No, not really. Side Oworo Ṣókí yẹn náà ni. Oh, okay. Mo ń bọ̀ OCM. Okay sir, just a sec, mo fẹ́ yanjú nǹkan kan mi báyìí. Yes. Kújoko. Yes sir, my governor sir. Báwo? Kadani sir. Yeah. Yes. Àbí kí wọ́n bẹ get oúnjẹ ni. This is lunch. Long time láwa. Rárá sir, ohun tí mo bá wá, ó ṣe pàtàkì ju oúnjẹ lọ sir. Yes. Jẹ́ ń gbọ́. Mo ti set meeting pẹ̀lú Honourable Lamidi lórí biggest opponent yín. Olúṣọlá. Bẹ́ẹ̀ni sir. Okay, wọ́n gbọ́. Mo rí Honourable Lamidi. Wọ́n dẹ̀ jẹ́ kí n mọ̀ pé tí bá ti lè san demand Honourable Olúṣọlá, wọ́n step down. Lóòótọ́. Bẹ́ẹ̀ni sir. Wá CM. Sir. Ṣé o rò pé ó easy bẹ́ẹ̀ náà láti convince Olúṣọlá kó step down? My governor, ọmọ ǹtẹ̀ ní owó ní kẹ̀kẹ́ yìí rere. Everybody has a price. Owó ní kẹ̀kẹ́ yìí rere. Olúṣọlá, bàbá kí ló rí sí gbogbo ọ̀rọ̀ tí ó wà nílẹ̀? Kò sí nǹkan kan tó le nínú gbogbo nǹkan tó wà nílẹ̀. Tí ẹ bá ti lè jó sí gbẹ̀dù tèmi. Sọ ijó ta lè jó sí gbẹ̀dù ṣàlàyé fún gbogbo wa. À ń sọ méke. Ẹ ṣe 50%. Lórí kí ni? Lórí kábínẹ̀tì wọn màá mọ̀ gba 50%. 50 kí ni? 50%, yes. Of kí ni? Of the cabinet. 50% báwo? 50% tó ti pọ̀ jù ni. 50%? Yes. Ṣó pọ̀ jù ni?
kò tó. Bàbá ó tún kù. Olótú kù. Gbogbo àwọn kọmíṣánná wọn èmi torí a ní àwọn èèyàn tí a fẹ́ lò tó pọ̀ èmi ni màá ṣe kò kárí àwọn oyè yẹn. At least a máa ní kọmíṣánná bíi kọmíṣánná 6 àbí 7. Mo dẹ̀ máa gbogbo àwọn special adviser to the governor, state secretary to the governor, commissioner for finance. ẹ jẹ́ kó tójọ́ ó dẹ̀ mú ká ó dẹ̀ ń ka commissioner special adviser tó kí ni gbogbo dáadáa ẹ̀ gan. Gbogbo ṣe kò yé mi náà ni. Ó dà nígbà tí wọ́n bá kó gbogbo àwọn ipò yẹn èmi gẹ́gẹ́ bí gómìnà ipò ni mo á fẹ́ rí fún àwọn èèyàn tèmi. Ipò mélòó ni mo kó àwọn commissioner ṣé gbogbo àwọn councillor ta ni ó ní wọn gbogbo àwọn chairman ìwọ ló ní wọn gbogbo àwọn board ẹ̀yin bọ́ọ̀dù ẹ̀yin lẹ́ni gbogbo àwọn yẹn torí pé àwọn ọmọ táwa ń kó kiri pọ̀ a sì ní láti fi nǹkan kan compensate wọn. O lè ní ẹ ọ̀fọ̀ ni ẹ jàgùdà bá bó lè. Èmi ló lè. Èmi yẹ o lè ní ẹ. Èmi ló lè. Èmi ló lè ẹ̀dẹ̀ ń wò. Ẹ jẹ́ ká ṣe sùúrù ọ̀rọ̀ wa gba sùúrù. O lè ní sà. Fáìsì ẹ ṣe sùúrù. Ṣùpọ̀ ẹ jẹ́ ká ṣe sùúrù a ní ká sọ̀rọ̀ níbí báyìí ká sì bá ìdùnnú lọlé. Wà ẹ gbogbo tó kalẹ̀ yẹn. Bàbá nígbà tó lé mi ò lè tí wọ́n bá ní kí wọ́n pe bí ti rí wá bí ti rí nìyẹn. Ó mọ̀ wípé o fẹ́ kí n step down fún ẹ ní gọ́vnọ̀ mo sọ nǹkan tí mo fẹ́ ń sìn o wá sọ pé mi ò lè. Ẹ wo bàbá ìwé èso lè kí ni wọ́n wá ṣe ń bẹ̀ tó wá. Gbogbo yìí tẹ̀ kalẹ̀ oyè yóò ṣe oyè ìdílé bàbá ẹnì kankan o. Bàbá bẹ̀ sí ka ilé o fẹ́ kó gbẹ̀ tán ni. Bó ti ń rí leléyìí o tí o bá ti lè fọwọ́ mú nǹkan tí mo sọ èmi náà ò ní step down fún ẹ. Ọ̀rọ̀ yóò le tó kò tí ì le tó bá wọn. Kò ṣèjà. Kò tí ì le tó gbogbo ohun tó ń sọ yìí o jẹ́ ká ṣe sùúrù o. N tó bá ń fẹ́ wàá bá fẹ́ n tó bá fẹ́ kò má fẹ́ kò le tó bẹ́ẹ̀. Mi ì lè bá fẹ́ nǹkan tó bá ń fẹ́ tóun ò bá ti fẹ́ nǹkan tí mo sọ bẹ́ẹ̀ mi ni mo kà àwọn nǹkan lẹ̀ yìí ṣé nǹkan tí mo kà á lẹ̀ ti pọ̀ jù ni ṣé gbogbo nǹkan tí mo sọ lẹ̀ yìí sọ ti pọ̀ jù ni bàbá ẹ̀yin náà wò ṣé nǹkan tí mo sọ ti pọ̀ jù ni mo sọ àwọn kọmíṣánná tí mo fẹ́ mo dẹ̀ sọ àwọn nǹkan tí mo fẹ́ ṣé ìyẹn ti pọ̀ jù 50% ti pọ̀ jù. Àló lè ní ẹsẹ̀ èyí tẹnu wọn kan tó dá. A ní ó bàjẹ́ torí ọ̀rọ̀ tó sọ. Láìró ọjọ́. No sẹ́rí ẹgbọ́n nǹkan tó ń sọ èmi ló lè ẹ tí o bá ti tẹ́ lọ́rùn kò sí wàhálà tó o bá ti ṣe tèmi èmi náà ò ní ṣe tiẹ̀ ẹ jẹ́ ká pàdé lórí fídì èmi pẹ̀lú ẹ wo ṣé torí pé jásán àbí torí pé jásán ẹ gbàgbé bóyá ṣẹlẹ̀ ìpàdé lórí fídì tá a bá lórí fídì primary ló máa yanjú ẹ fún wa. ẹ jẹ́ primary yanjú ẹ. primary yóò yanjú ẹ ẹyọ abẹ́ àmọ́ gbọ́dọ̀ dáadáa tó ń sọ lẹ́nu ó lé jù bẹ́ẹ̀ lọ ẹ gbàgbé lé jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ká pàdé bàbá jọ pàdé kó kárí kó jọ wá. do respect ó lè ní máa yìí ó lè ní máa yìí. Ṣùpọ̀ wọ́n bí wojú mi ẹ jẹ́ kí Ṣọlá lọ ti bí ń lọ ti bí ń lọ rẹ̀ wá wojú tèmi. Sọ pé ọ̀rọ̀ tó bá ti ṣe sùúrù àrùn tútù ọ̀rọ̀ kò jẹ́ ká tútù ọ̀rọ̀. Bàbá ẹ̀ ń kọ́ jẹ̀bẹ̀ láti ṣe àyẹ̀jẹ̀ kò lulẹ̀ mo ló lè lélẹ̀ iṣẹ́ ojú ẹ̀dùdú bí fún ọmọ mo lé yóò lè. eléyìí fẹ́ jẹ̀lú ni bàbá. Ẹ gbogbo tó kàkà eléyìí fẹ́ jẹ̀lú ni. o máa gba owó ilé máa gba 50% ká cabinet. Okú ni ẹgbẹ́ àánú fẹ́ gba yìí. Bàbá ìjọba àánú fẹ́ gba deputy governor tí wọ́n fẹ́ gbà. Ẹ jẹ́ kó máa lọ ẹ wo àápàdé ní primary election. Ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká pàdé primary káwé tó máa fìdí rẹmi. O lè jẹ́ mi èmi ọmọ ṣe ní ọlátúkọ̀ lẹ́rù. wọ́n ṣe fìlà mi kí ni wọ́n bá mọ bí ń ṣe bá sọ̀rọ̀ yóò gbọ́. Bàbá yẹ kó máa jẹ́ kó máa lọ́dọ̀. Ṣùpọ̀ ó ń bínú màmá bá ń sọ̀rọ̀. ó ń bínú. Yóò bínú. Ẹ kọ́ jẹ̀bẹ̀ láti sà nígbà ilé ìwé rí nígbà tó ọmọ. Bọ̀rọ̀ kìíní. You have seen the goods? Yes, sir, definitely. Okay, so that's all. Yeah. So can you give us a very good discount because of the price crash in the world market? Discount? Hello. How much are you about 50% discount, sir. What? Where my boy goes up.
50% discount. Ẹ kú gbé trailer wa kẹ́ sọ díẹ̀ wọlé kẹ́ kó gbé ẹrù kẹ́ máa gbé 50%. Sir, please don't insult us, sir. With due respect, it is just because of the price crash in the world market. That is why we need about 50% discount. Mister, with what you are saying, you've already insulted us. Oh, I am. But we will take it easy with you. Very sorry, sir. Thank you, sir. Please, I think we can just do 50% or nothing. Yeah. Hello. No. Yeah, Junior, come. Now I can listen to you. Yeah. As regards... Sit down. Thank you, sir. As regards pro bono service here, gbogbo bí tẹ́ ní kí a touch àti touch, sir. But mi ò rí publicity kankan no media, kí ló dé tó rí bẹ́ẹ̀? Òótọ́ ni, sir. But I assure you, as we speak, Lọ́ládé ṣiṣẹ́ lórí ẹ̀, sir. Okay. Yes, sir. I'll be on the lookout. Okay, sir. Thank you, sir. Sir, mo fẹ́ sáré débì kan. Mo fẹ́ make sure pé wọ́n rọ wọn bẹ̀, sir. All right. Thank you, sir. Thank you. Thank you, sir. Yes, sir. Hard copy. I'm fine. So we send to me. Okay. You want to run? So I ti check our documents company àti ntoni ṣe pẹ̀lú company and everything is fine in company, sir. Yes, sir. Everything is fine. Yes, everything. Àti gbogbo profits. Àti ti check balance and all there were okay. So everything is fine. Everything is in good shape. But what we are saying is, real control. I mean, sir, we have scrutinized everything. Àti check gbogbo. Could that be bóyá nìkan jalè àbí? No. Everything. If I go through documents. Ẹ̀gbọ́n náà ló send sí wa. I mean, everything is fine. It's in good shape. All right, I'll consider. All right. Ọ̀rọ̀ níyàwó dé. Oh, that. Mo jẹ́ ti ní tí bá ti dé láti fi ṣe máa sọ fún ibọ̀ tí bẹ́ẹ̀ tí ṣe sọ́ọ̀sì mo ti ní ẹnìkan lọ́kùn tí mo fẹ́. Oh, that's a very good news. That's a very good news to me. Yes. And ẹni tí ẹ̀dẹ̀ mọ́ ni. Have I met her? Yes, of course. You met her, you know her. Who? Àjọ jẹ ní ìkọ̀kọ̀, àjọ mu ní gbangba, àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa níka o, à ń gbóòórùn ara wa, ò jẹ́ agbóòórùn aṣebi. Ẹni a ní ó fẹ́ ni lójú, ata ló fi sẹ́nu, èyí a ní ó kí ni léyìí, ẹ̀gún ló fi sọ́wọ́. Ẹni a fẹ́ la mọ̀, a ò mẹ́ni tó fẹ́ ni, ara la mọ̀, a ò mọ̀nú. Yé o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́, ọ̀rẹ́ onírìkíṣí.